aláwọ̀sà èmi nìkan fábíkà tó ní Montana ó sọnù dànù ẹ má fàún lọ́ba o ẹ̀rí gbólú àtóbi lọ́ba ẹ má fàún lọ́ba o náwó ní gbàgbádé fún ẹgbẹ́lẹ́kẹ̀ fún ó yá ẹ sì fún balẹ̀ náà bóyá máa ṣe dáadáa tó bá ṣe dáadáa kẹyọ ẹ fi wòwọ́ ẹ wò ẹ má fàún lọ́ba o kó má lọ di ìrèrè o ẹni tó bá náwó ní kẹgbádé fún ẹ rí ń pọ́ lọ́hún tóbi lọ́ba ni from January to December ọlọ́hún tóbi lọ́ba ẹ má fàún lọ́ba from January to December ọlọ́hún tóbi lọ́ba ní fásitì ẹ bá ń gbólúwa tóbi Allahu Akbar ọlọ́hún tóbi lọ́ba ẹ má fàún lọ́ba o bíbélì gbọ́ sọ wípé ìyí ìwọ ẹ má fàún lọ́ba kùránì sọ wípé ìwọ ọmọ mi má fàún lọ́ba ẹ̀wọ̀n ògbóni wọ́n kìlọ̀ fún wa nínú igbó wọ́n ní ẹ má fàún lọ́ba ẹ má ṣe kí ni. ẹ má fàún lọ́ba. 2026 ẹ má fàún lọ́ba. náwó ni ẹ gbọ́ bá fún. náwó ni náwó ni ká ẹ gbọ́ bá fún. ó ṣàǹbà tàbá sọ́kò sọ́jà aráalé ọ̀ni ló máa gbà o. aláàánú èèyàn náwó ní ká ẹ gbọ́ bá fún ẹ má fàún lọ́ba o. ó ń ṣó 2026 àjọ máa ṣó pọ̀ ni. You dey para, I dey para. You dey bath soap, I dey bath soap. Ẹ̀yin máa ń sinmi ó sọnù dànù. Ẹ má fàún lọ́ba o. Olówó ni kẹ́ gbọ́ba fún. Náwó ni kẹ́ gbọ́ba fún. Èèyàn tó máa ń.